ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ẹ má sùn o. Wọ́n mi wà Mowunmi Lawal wọ́n tún àwọn àṣírí kan ṣe nígbà tó ń sọ mo ní ìjọ wo la tó fẹ́ bọ́ ẹgbọ́ ṣé lóòótọ́ ni allegedly ni o ṣé lóòótọ́ ni pé London tí àwọn bàbá wa lọ Mr. Tinubu tí wọ́n lọ ẹjọ́ ṣé wọ́n tún lọ sign amalgamation míì ní another 100 years ni àbí kí ló tún ẹ wò in fact ẹ má jẹ́ ń sọ gbogbo ẹ̀ fún wa o ẹ wá lọ gbọ́ bí àwọn ọmọ mi wa Mowunmi Lawal bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ iṣẹ́ nígbà tí mò ń gbọ́ omi ẹkún gbọ̀n mí ó ń mómi jẹ́ lójú mi mo níjọ́ wo la tó fẹ́ bọ́ kúrò lọ́wọ́ àwọn ará bíi ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. pé iná ń jó lórí òrùlé ẹni kí n lọ kó irú ẹ̀ wá ẹ ti rí pé bàbá yín mùsùlùmí ní pé bàbá típéènì bàbá Fọláṣadé bàbá Àbíbàtì bàbá Ṣèyí bàbá Ọláyínká ní bàbá mi tó bá jẹ́ bàbá dáadáa ní bàbá ti yín bàbá yín Tinubu ọmọ olódò ọdẹ ọmọ olódò orin táwọn kan ní ọmọ Yorùbá ń jùrù tẹ̀lé lẹ́yìn bàbá àwọn ni tó bá ṣọdún yìí tó àwọn á tún fún lọ́dún mẹ́rin míì ṣé ohun tó yẹ ká máa sọ nìyẹn àbí kéèkì bàbá yín oníkòmọkòtọ́ kó wá bó ṣe máa separate wa àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Odùduwà kó ònú àwọn amúnipa àwọn ọmọ afìtọ̀fọ́rí àwọn ọmọ abámàlúùsùn tẹ́ bá fẹ́ kẹ́ gbọ́ kẹ́ bá fẹ́ kẹ́ má gbà tí bàbá yín bá jẹ́ bàbá dáadáa bó ṣe ń pa èèyàn ní Kẹ́bì tó ń pààyàn ní Kwara tó ń kọ lẹ́tà sí Ọ̀wọ̀ tó ń pààyàn ní Benue wọ́n ń pa kìrìsìtẹ́nì tòótọ́ pọ̀ kìrìsìtẹ́nì nìkan kọ́ ló ń pa wọ́n pa Rauf Adéníyì tani Rauf Adéníyì APC ọmọ mùsùlùmí ní ìmọ̀bẹ́yà alákatakítí ni but ọmọ mùsùlùmí ni is a Muslim he was a Muslim nígbà tó ń gbé Rauf Adéníyì APC mi ò mọ tó jẹ ní Ilé Ifẹ̀ 100 million àwa tá a gba 100,000 a month ní lórí ilẹ̀ Nàìjíríà agbésùnmọ̀mí ń bèrè 100 million à ń kó jáde gbogbo gbèsílẹ̀ ayé wa 30-40 years ìkójọ agbésùnmọ̀mí ń gbà láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta àwa jókòó aganukalẹ̀ ní bàbá yín ló fẹ́ ṣe bàbá olórí burúkú lẹ níṣẹ́ bàbá tí ò ní bẹ̀rù Ọlọ́run kò páyà Ọlọ́run kò nífẹ̀ẹ́ anybody bàbá Tinubu tẹ bá ń gbọ́ mi you are a narcissist me and myself lẹ́ ń bá kiri ẹ̀rọ pẹ́ láìka àwọn ọmọ yín ẹ dé àwọn ọmọ yín mọ́ ibi tẹ fíìl pé ó secure mọ ohun tí Psalm 127 sọ ni tó ní àyàfi tí Ọlọ́run bá ṣọ́ déètì àwọn tó ń ṣọ́ wọn ṣọ́ lásán ni àfi tí Ọlọ́run bá kọ́lé àwọn labourer ń waste bloody time wọn ni ṣé rò pé ìyẹn ń ṣọ́ àwọn ọmọ yín àbí Ọlọ́run ṣùgbọ́n tẹ bá ń jẹ́ kí àwọn Fúlàní pa àwọn ọmọ ọlọ́mọ Ọlọ́run á nọdà sílé tẹ̀yìn náà o kì í ṣe pé mo hate yín òtítọ́ ọ̀rọ̀ ní kéèyàn má sọ òun tá a bá sọ àákú bá a tún sọ àákú kakúkú sọ ikú lè má dé bàbá típéènì Adékúnlé tó bá jẹ́ Bọ́lá lórúkọ yín tó tọ́ tí ò kì í ṣe ọmọ bàbá Tinubu tó ń gbé sátífíkẹ́ẹ̀tì ẹ̀ lẹ́yìn lọ́wọ́ Bọ́lá Ahmed Amadu ọlọ́mọ Ṣọ̀gó lérè Ṣọ̀gó tẹ̀dó àwọn kan tẹ̀ sọ pé Senegal ló lẹ́ ti wá ṣe Senegal wọ́n pè Guinea Bissau Guinea bí a Guinea Bissau ni ọ̀bí ní Conakry I don't know bẹ́ẹ̀ oríṣiríṣi narrative ló ń jáde níbi táwọn bàbá láyé ti wá kò sẹ́ni tó máa sọ pé ibì kan ni ó dàbí pé mo ti wá ọmọ ọ̀sàlẹ̀ kò ní mí ọmọ elétò òdìbò ọmọ Ibrahim Adéyẹmí Akànní Dìísù ní nọ́mbà 19 Alágbèjì nísàlẹ̀ Èkó lẹ́yìn ilé ọba Akíolú
nọ́mbà 41 òní Orísun ibẹ̀ làwọn bàbá ńlá bàbá mi forí lálẹ̀ sí. Bàbá Tinubu ta ni bàbá yín? Ẹ gbójú bàbá yín àti ìyá yín síta. Mi ìfẹ́ fi bàbá mi máa yangàn fún yín ni o. Very articulate man, prolific speaker. My father was like an orator. Tí bàbá mi bá ń sọ òyìnbó Wọlé Ṣóyínká gan á dọ̀fọ̀ cap. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bàbá mi ò ní PhD o, but ó sọ̀rọ̀ ní University of LaGuardia University. Wọ́n ní kó máa kọ́ business. Bẹ́ẹ̀ ni mo sọ, wọ́n fún bàbá mi ní appointment as a lecturer ní University of LaGuardia New York. Bàbá mi gba PhD bíi ti Wọlé Ṣóyínká, but tó bá sọ òyìnbó. But ìyẹn kọ́ lọ́wọ́ important bẹ́ẹ̀ ni pé bàbá mi nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀. Kò ń ṣe apanimáyọ̀ dàbí ti bàbá Tinubu. Wọ́n ń pààyàn ní gbogbo orílẹ̀ Nàìjíríà. Ẹ wá kẹ́sì òsì méjì yẹn. Ẹlẹ́ẹ̀ lọ kí bàbá Ṣàlì. Ṣé ẹ̀mẹ́ tí Ṣàlì jẹ́ ni? Ìyá ẹ̀ ló sọrun wájú wa wọ́n ti pàkọ́. Ìyá Ṣàlì ọba tẹlọ kí yẹn. Tẹ́yìn méjèèjì múra yín dání bí afọ́jú àtọlójú kan. Ìyá àti bàbá ńlá bàbá ẹ̀ ló gbọ́ àwọn Fúlàní ilé wa lórí ọrùn. Àwọn Fúlàní wọ́n ń pa àwọn èèyàn ti yín. Ẹ wá rò pé Ṣàlì ló wà more important ju 100 èèyàn tó ń pa lọ bàbá Tinubu. Tẹ́ bá lọ́gbọ́n ẹ̀ ní làákàyè ni. Tẹ́ bá ní làákàyè ẹ̀ kí n rorí jinlẹ̀ ni. Tẹ́ bá rorí jinlẹ̀ ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ni. Wọ́n ń pe èèyàn ní 9 10. Ẹ wá kẹ́sì òsì méjì yẹn àti ayagba ọmọ tó hàn validate tó fẹ́ kí King Elizabeth ọmọ Elizabeth validate òun. Tínú ẹ̀ ń dùn tó ń jùrù pé Trump tó ń yẹ̀yẹ́ ọkọ ẹ̀ ọ̀nà wo ló fẹ́ fún ẹ when he dishonored your husband you are already dishonored. 5 and 6 ni ẹ́ Olúrẹ̀mí ikú ṣe bí àlá. Aya Adékúnlé ọmọ olódún ọdẹ òun jùrù pé wọn ò value ẹ Nàìjíríà but Trump value ẹ. Ṣé Trump value ọkọ tó fẹ́ sílé tó ń ṣọkọ lórí ẹ tó ń disgrace ẹ tó ń gbé ẹgbàtọ́sì sí ọkọ ẹ lọ́rùn pé tó bá kọjá ààyè ẹ máa fa the last ticket jáde tó máa fi sọ sẹ́wọ̀n gbére. Bẹ́ẹ̀ ni mo sọ. Tọ́kọ ẹ bàbá Tinubu bàbá T-Pain bàbá T-Chaos bàbá Calamity tó bá kọjá ààyè ẹ Amẹ́ríkà á gbé á lọ down kéèsì the drug kéèsì tó ní wọ́n á fà jáde kò sí limitation. Wọ́n á gbé jáde wọ́n gbé Maduro ní Venezuela wọ́n á gbé ọkọ ẹ̀. Bàbá Tinubu thank God ó gbé Amẹ́ríkà ẹ gbé Amẹ́ríkà. Tí ẹ bá kọjá àyè yín ní ìtẹ́ ń bá lọ yìí mo mọ̀ pé alágàbàgebè ni yín. Ẹ ti lọ sí Turkey ẹ ti lọ sign the useless wicked memorandum of understanding. Ẹ̀yin kan náà lẹ ní kí Iran máa bọ̀ orí ilẹ̀ Nàìjíríà lẹ́wà tí Iran year 2011 tó ń kó weapon wọlé fáwọn agbésùnmọ̀mí níbo lórí burúkú yín wà. Ẹ sọ̀rọ̀ ẹ̀ dídí ẹ̀ pariwo wọ́n wá di pé wọ́n ń pa ojúlówó ọmọ Yorùbá wọ́n ń pa Benue wọ́n ń pa Plateau wọ́n ń pa wọ́n Kwara wọ́n ń pa wọ́n lọ́wọ́ wọ́n ń pa wọ́n l'Ondo. Ẹ wá ranjú kalẹ̀ bí àgámà lizard. Bàbá Tinubu ẹ máa gba gbàsígbòsì lọ́wọ́ Ọlọ́run o. Ẹ wá ní London yẹn wà more important ju ẹ̀mí àwọn ọmọ tí wọ́n ń pa lọ. Ẹ kẹ́sì òsì méjì ní ẹ lọ sí London. Kí lẹ wá lọ mú bọ̀ London? Wọ́n lè sign useless. Èmi sọ fáwọn èèyàn mo ní bàbá Tinubu ti lọ tọwọ́ yín bọ́ ṣọlọ. Another 100 years of another amalgamation. Bàbá Tinubu lọ renew amalgamation. Another 100 years pẹ̀lú London àwọn olórí burúkú. Àwọn Oliver Twist tó gbé wa sínú ìgbèkùn. Bàbá Tinubu wá ń jùrù. Ọmọ ìyá Ṣàlì.
ó wá mú yín lọ́wọ́ dání kẹ́ má tún ṣubú bẹ́ẹ̀ ṣe ṣubú ń tọ́kì ẹ̀ gbádùn sẹ́ èmi lẹ́ẹ̀ gbádùn àwọn èèyàn sọ pé ẹ̀ ń pretend ni pé ẹ mọ ohun tẹ́ ń ṣe ẹ máa bọ́ lọ́run lẹ́sẹ̀ gbèjì bàbá Tinubu èló wá ní díìlì tọ́lá ẹ lọ sáyìn 765 million pound sterling ẹ̀yin ará mi o ẹ̀yin mathematician ẹ gbé calculator yín jáde tẹ́ bá gbé calculator yín jáde ẹ bá mi change 765 million pounds sí náírà àbí dollars ẹ change sí náírà àbí dollars màá wá sọ fún yín pé bàbá Tinubu gan ti jí $22 billion o èmi kọ́ ni mo sọ àwọn CIA mọ iye owó tí bàbá Tinubu tọ́jú pamọ́ ẹ pé bàbá yín Olúṣẹ́gun Ọbásanjọ́ ọmọ Joseph Oyèjẹkùwé ajẹlójú onílẹ̀jẹ̀ lójú àlejò apanimáyọ̀dà bàbá rádaràdà rédèrèdè tó ti ba yé àwọn ọmọ ẹ̀jẹ̀ tó bá bọ́mọ ọmọ wọn sùn tán wọ́n tún mú ọmọ ìyàwó ọmọ wọn wọ́n tún pò mọ́lẹ̀ wọ́n ń gbé ègún àti òṣè àwọn bàbá rádaràdà rédèrèdè wọ́n ń ṣòṣì wọ́n láwọn ń ṣe nǹkan gúnmọ́ ẹ̀yin náà wá ń jìrù tẹ̀lé wọn lẹ́yìn àwọn bàbá tó fẹ́ jayé tiyín àti tàwọn ọmọ yín tó fẹ́ jẹmọ́ tí wọn kọ́ tó lọ. ẹ lè ráyè tèmi jẹ́ bìkan sí Amẹ́ríkà tí mo wà yìí mo ń ṣiṣẹ́ tọ́lọ́run rán mi so ma fulfill all righteousness mo máa complete destiny mi kí n tó lọ bá bàbá gòdù. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ jọ́ ọmọ Yorùbá ògidì tẹ́ jẹ́ abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tẹ́ lẹ́bàá ní ọmọ 30-year-old lọ́wọ́ tẹ́ lọ́mọ between 18 and 25 tó parí college àbí tí ò ti parí college tó ń wáṣẹ́ tí ò rí lóṣù mẹ́fà ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kẹ́ mọ̀ pé bàbá Tinubu ó ti ń jayé ọmọ yín tí ń jẹmọ́ tiẹ̀ ọmọ wọn gan tó pè ní Ṣèyí ọmọdé yìí mọ nǹkan tí bàbá òun ṣe o ó ń kàmpéènì fún bàbá ẹ̀ kẹtúbọ̀ kàmpéènì fún bàbá ẹ̀ kẹgbà tí bàbá ẹ̀ kẹgbẹ wọlé ní 2027 so that a lè polúṣọ ayé yín dáadáa ó ń gbéṣẹ́ yín gan bọ̀ ní 27 kó wá jẹ gọ́vnà ní Lagos State yìí tó kunu chẹ́ńjì àpò Lagos State Ṣèyí náà tún wọ nítorí last month ní Sanwó-Olú Sanwó-Okú Sanwó-Ogbó Sanwó-Ọ̀ràn àwọn aslikas àwọn ọmọ àlè ló fún bàbá Tinubu ní 213 billion naira oní company Alphabeta ẹ sọ fún mi ẹ̀yin ọmọ Yorùbá ògidì o iṣẹ́ kí ni Alphabeta ń ṣe fún Lagos State tó ń fún bàbá Tinubu ní 213 billion bàbá Tinubu ti jí gbogbo Lagos State mọ́ àwọn ọmọ Èkó lọ́wọ́ ẹ̀yin Olúwọlé Onísẹ́mọ́ ẹ̀yin Sábà elétí òdìbò elétí òwàṣẹ̀ ẹ̀yin Kòsọ́kọ́ Onílẹ̀gbálẹ̀ ẹ̀yin Dòsùnmú ẹ̀yin Ẹ̀láyàsì níbo lẹ́wà tọ́mọ Ìrágbìjí ń ṣe gbàsgbòsì tó ní gbogbo agbárí yín tẹ́ bá sùn inú àpò yín ni kọ́kọ́rọ́ orí yín wà ó dẹ̀ dàbí pé tòótọ́ ni o ẹ ti sùn lọ ẹ sùn lọ bí omi inú àmù ẹ dákẹ́ mẹ́nẹ́mẹ́nẹ́ bí ọbẹ̀ tó ti sùn bàbá Tinubu wá ń fi okùn ó fi ń ta ìjọrùn yín he put a noose around your neck ó wá ń fi òkúta kò tẹ́ ń ṣòkúta ejò kóboro reptilian snake ó fi ń ṣàyín jẹ ìjọba fẹ́ sọ̀rọ̀ bàbá Tinubu ẹ wò mí dáadáa ejò yìí ò lágbára níwájú Ọlọ́run mi gbogbo agbára tẹ bá ní níwájú alágbára tó ju alágbára lọ the King of Kings the Lord of Lords the I am that I am the omnipotent God the omniscient God the omnipresent God the Holy One of Israel mo ní bàbá ńlá bàbá yín ò tó bẹ́ẹ̀ ẹ lọ́kẹ́ lọ lò ó
níjọ́ tẹ bá rí original ṣe bàbá Tinubu èmi mo sọ bẹ́ẹ̀ fún yín inú á sọ̀kalẹ̀ àjò yìí bí gúgúrú. àwa kan wà ẹ máa lùwálùwá á ní kú fún yín o bàbá Tinubu ẹ lọ tutù ẹ̀ dànù èmi yóò ní kú fún yín. I will not roll over and die for you because of your wickedness. Mo máa wọ ṣòkòtò kan náà pẹ̀lú yín ni bàbá Tinubu. Mo máa gbé yín dé International Criminal Court ní Hague nítorí pé kí ni career criminal mi yẹn. Kí lẹ wá ń bá Ṣòwòrẹ́ sọ? Wọ́n bá bí ìyá láyà yín re. Ẹ wá gbé mi l'Amẹ́ríkà Amẹ́ríkà ni mo wà mi ò sá pamọ́. Ṣé bẹ́ẹ̀ gbé ẹgbẹ́ Nnamdi ẹ wá kẹ wá gbé mi ṣé góòtù àti cow ó wà ní prison èèyàn náà ló ń gbé prison. Bàbá Mandela 27 years ló ṣe nítorí àwọn èèyàn ẹ̀. Tẹ́yìn bá lọ sẹ́wọ̀n bàbá Tinubu nítorí ìwà búburú yín ni Ọlọ́run á sọ kọ́kọ́rọ́ nù. Ṣé ti gbọ́ Madoff tó kó owó àwọn investors jẹ 125 years wọ́n sọ sẹ́wọ̀n ibẹ̀ ló kú sí. Mi ò mọ bọ́lọ́run ṣe máa dájọ́ yín bàbá tí pain bàbá tí calamity tí chaos tí trouble but Ọlọ́run máa dá torí Ọlọ́run là ń pè ní Ọlọ́run tó ń dájọ́ àfẹ̀yìn pẹ́ran. Ó ti dájọ́ Ibrahim Badamọ́sí Babangida ó máa dájọ́ tìyín náà. Ẹlẹ́ṣẹ̀ yín bàbá Tinubu kò ní lọ láláì jìyà. Ẹ ní gbin àlùbọ́sà kọ́lọ́ fọ̀rùn kẹ́ ìyá mi lọ́rùn jẹ́rìn àti àkànkẹ́. A ní Mowunmi o má jẹ́ kí ibi tọwọ́ ẹ jáde. Ó ní torí pé gbogbo ohun tó ń ṣe lọ́lọ́run ká fídíò ẹ̀. Ó ní gbin àlùbọ́sà kò fi kó ẹ̀fọ́ ń tó gbìn ló máa ká. Bàbá Tinubu Job 22 verse 28 ó ní kí n sọ̀rọ̀ jáde ká ṣẹ́gun. Mo sọ̀rọ̀ síta lọ́sàn-án yìí àwọn alálẹ̀ ń gbọ́ mi àwọn èdìdí ọ̀run wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀. Bàbá Tinubu gbogbo ń tẹ́ ṣe fún wa tó ń bà wá nú jẹ́ Olúwa máa dá padà sínú ilé yín á dá padà sínú ilé àwọn ọmọ yín á dá padà sínú àwọn grandchildren yín and generations yet unborn lọ́nà méje. Tí ẹ bá dẹ̀ máa mú wa lọ́nà kan ọ̀nà méje lọ́lọ́run máa gbà yọ sí yín tó máa checkmate yín. Bàbá Tinubu ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lórí mọ́ o bí ọjọ́ orí yín ni because ẹ̀yin náà máa pé by next week ẹ máa pé 91 tẹ bá fẹ́ kẹ́ ní 72 nìyẹn kò sí ìtura mi ọdún mẹ́sàn-án lẹ ti ń bóbìnrin sùn àbí tá a bá tiẹ̀ lọ́lé àkàlà àkàì wípé àti 9-year-old spermatozoa yín chromosome yín ò tí ì lè máa fọ́ọ̀mù ọmọ ṣùgbọ́n àwọn òpònú tó ń bá yín ṣe máa celebrate 74 àbí 75 lè máa celebrate ẹ̀yin non-entity ẹ̀yin satanic agent ẹ̀yin contraption tọ́lọ́run sọ sínú ayé Ọlọ́run pè yín léèyàn ẹ̀ ń ṣera yín ní igi ẹ wúlò àfàwọn tó ń kìsì àsìyìn ẹ wúlò fún tọ́ọ̀ bá dẹ̀ ti ṣe ti yẹn máa mú wọn mọ́lẹ̀ náà ni àwọn opponent yín àmọ́ tẹ́ ṣe fún wọn. Ọmọ yín wá ń jáde ṣèyí jáde kán vote fún bàbá òun kán fún yín ní 4 more years of more rubbish 4 more years of poverty and lack 4 more years of disdainful and disgusting living 4 more years of massacre and increased genocide. Ṣé n ta fẹ́ fún yín ní 4 more years fún nìyẹn kí Fúlàní kó arbitrate wa kó decimate wa kó sọ wá dẹrú. Ṣé n ta fẹ́ fi 4 more years ṣe nìyẹn àbọ̀wọ́ tẹ kó tẹ ti ná tán tọrọ ọmọ onínàkúnà ní yín bàbá Tinubu. Gbogbo ẹ̀dá tí ò bá kí tí ò ní any financial acumen tẹ rí mọ́tò 50,000 50 million tẹ ló ní 1 billion ẹ fẹ́ rà àpànìyìn nígbà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ owó ẹ̀. Ogún mélòó lẹ jẹ lọ́wọ́ bàbá yín èló ni bàbá yín filẹ̀ fún yín. Bàbá tèmi fi lélẹ̀ fún mi ó fi láǹdì lẹ̀ fún mi ìyá mi fi lélẹ̀
lára ogún ìyá mi a ṣe ń gbọ́ owó dọ̀la in the last 30 years. Kí ni bàbá ńlá yín bàbá Tinubu kí ni inheritance tẹ jẹ oró wọ́n ti gbígi oró sí yín nǹkan tẹ inherit yẹn. Nígbà tẹ wá délé owó ilé ọlá ẹ wá ń tẹ bàṣù nyàmà Oliver Twist ní yín ẹ lè ní satisfaction bàbá Tinubu wọn ò fowó tọ́ yín ọmọ tó wọn bá dẹ̀ fowó tọ́ tó bá rí owó mọ̀kùmọ̀kù ló máa ń ṣe bàbá Tinubu ẹ ní financial strategy kankan ẹ ní investment portfolio tẹfẹ́ display àfi kẹ́ máa kówó jẹ kẹ́ máa bribe ẹ̀yin kan náà lẹ lọ sí Turkey ẹ̀yin kan náà lẹ fún wọn ní $9 million kan bá yín sọ fún Trump kó gbọ́wọ́ jókòó jẹ́ kó má wàá gbèjà àwọn ọmọ yín tẹ́ ń jẹ́ kí Fúlàní máa pa àti wíìlì bàbá Tinubu ọlọ́run á nọdà sílé yín o mo mọ̀ pé lágbára o ṣùgbọ́n asán lórí asán ni níwájú ọlọ́run ọba ọ̀gá ògo mo mọ̀ pé lówó but paper ni níwájú ọlọ́run mo mọ̀ pé tí ní connection bẹ́ẹ̀ bá lọ Brazil lẹ́nìí mo lè ti máa lọ lọ́la ẹ lọ France ẹ lọ jùrù fún Emmanuel that useless contraption tó ń jókòó not orí ẹ̀yìn nìkan about 14 African nations ní France jókòó lé lórí yín wá ń dùn ẹ̀yin ò lè wo Ibrahim Traoré ọmọ tí kò tó ṣe yíyín tó ń ṣe gbàsgbòsì fáwọn neo-colonialist tó bá tiẹ̀ rí ọmọ yẹn mú lẹ́yìn history ò ní gbàgbé Traoré bá a ṣe gbàgbé bàbá Awólọ́wọ̀ tọ́wọ̀n gbàgbé Nelson Mandela but bàbá Tinubu èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín níjọ́ tẹ bá jáde láyé èpè la máa fún yín a máa fi èpè sí yín dẹnu sàárẹ̀ mi torí ẹ ti balẹ̀ ayé jẹ́ kọjá bó ṣe yẹ àwọn tó ń jùrù tẹ̀lé yín lẹ́yìn wọ́n ní ìdí owó àwọn Fẹ́mi Gbàjàbíàmílà Gbàjàbíàmọ́lẹ̀ Gbàjàbíàmọ́ràn wọ́n ní ìdí owó yín ṣe tó ń sábà yín tó ń dọ̀bálẹ̀ tó ń kì sí àsìyín stinking dirty wrinkled rear end yín àwọn Báyọ̀ Ọ̀nànúgà tẹ bá ní kàn lọ pààyà wọn fún yín wọ́n á pa á torí wọ́n á ní ṣe bí tí àwọn bá kó àwọn afọwọ́sí náà ni bàbá Tinubu dẹ̀ ti fáwọn ní $1 billion. Cardoso ńkọ́ ìyẹn náà ránjú kalẹ̀ bíi agama lizard ó ń tọwọ́ bọ̀ wò Yẹmí Cardoso wò mí dáadọ́ mi èkó jọ ni wá mi ò mọ̀ mo ní Felix pé Tòkunbọ̀ Cardoso older sister ló máa jẹ́ primary school Anglican ló lọ ibi tẹ́mi náà lọ ni ó lè máa mọ̀ mi bọ̀ tèmi mọ̀ ó máa jẹ́ gbá ní o òun tọwọ́ bọ gbogbo tí bàbá Tinubu ní kó máa ṣe ó dẹ̀rù pé bó ṣe yẹ kó máa ṣe nìyẹn Ọlọ́run á dá ẹ lẹ́jọ́ but kò ní dá ẹ lẹ́jọ́ tó dá ọ máa dá ẹ lẹ́bi ni torí owó tó belong to 240 million or more ìwọ àti bàbá Tinubu ń ṣe mọ́kùmọ́kù ẹ wá ní èdè fi olè ẹ̀yin gan lọ́ṣà ẹ̀yin gan apààyàn ẹ ti sọ gbogbo ọmọ Nàìjíríà tí wọn ti bì ní next 20 years ẹ ti tọ́ wọn tó ní gbèsè nínú tó ń jẹ tó ń mú pa ẹ̀ ẹ máa rí ìbínú Ọlọ́run ẹ máa rí ìjàgbàdì Ọlọ́run mo mọ̀ pé àwọn kan sọ pé ìyá Lawal má sọ bẹ́ẹ̀ bí ṣe máa sọ nìyẹn tá a bá dé àlìkí ó mọ̀ gbogbo àjọ lórojọ́ fún Ọlọ́run bó ṣe jẹ́ ṣùgbọ́n bí ṣe máa sọ nìyẹn ẹ̀yin ẹ máa ṣe ibi ìbàjẹ́ tẹ̀ mọ́ ṣe èmi á máa sọ òtítọ́ tèmi mo fẹ́ sọ tó bá rún yín nínú tó ta pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí lára ẹ bomi kẹsàn ọkẹ fi para mọ́ọ̀dì tẹ̀ máa ń da fojú á cleanse yín out bí ṣe máa sọ nìyẹn bàbá Tinubu gbogbo àdánù ìyà òfò tẹ gbélé àwọn ọmọ Yorùbá lórí kì í ṣe pé ìgbélé àwọn ọmọ Biafra lórí o kì í ṣe pé ìgbélé àwọn ọmọ Akwa Ibom lórí o kò ń ṣe pé ìgbélé àwọn ọmọ Benue náà lórí o àbáwọn Plateau àbáwọn Haúsá ọ̀tá àwọn ọ̀rọ̀ mi ni mò ń sọ more than 60 million
a wà l'Ecuador, a wà ní Brazil tí ẹ ń gbé wa lárugẹ, wọ́n ń sọ Yorùbá, wọ́n lórúkọ ọmọ Yorùbá. A wà ní Cuba, a wà ní Benin Republic. 40 ọba Yorùbá ló wà ní Benin Republic tó jẹ́ pé tá bá gbọ́ òmìnira wa wọ́n á fẹ́ wálé. A wà ní Togo bàbá Tinubu pọ̀ tí ẹ rò nígbà tó ní Conakry lẹ́tí ẹ̀ tí ṣọ̀wọ́n kò lè kàn yín, torí náà lè ṣe láìkí Emmanuel Macron, àwọn náà tẹ̀lé yín dó. Tó bá jẹ́ pé ọmọ Yorùbá ní yín bàbá Tinubu, ẹ wojú mi dáadáa, ọmọ àlè ní yín o. Tẹ́ bá ń jẹ́ kó máa pa àwọn ẹbí yín, àwọn ojúlówó ọmọ bí Ṣèyí yín, tó bá jẹ́ ilẹ̀ bí Ṣèyí tí kì í ṣe ojúmẹ́go ojúkú tán ní ìyá ẹ̀ tó bá sùn àsíá hostess síá whatever, tẹ́lẹ̀ refuse láti ṣe DNA, ìbànújẹ́ tí yín nìyẹn, kò sí ìtókàn. Ṣùgbọ́n tẹ́ bá ní ẹ̀yin ní bàbá Ṣèyí, tẹ́ wá ń jẹ́ kó máa pojú lówó àwọn ọmọ ẹgbẹ́ ọmọ yín, ẹ wá ní Ṣèyí máa wà òkè, ẹ̀yin lọ́lọ́run ni. Bí ex-president Shagari ni, mọ tó ṣẹlẹ̀ sọmọ márùn-ún tiẹ̀ ni. Ṣé ìyàwó yín abíyágbá kò mọ̀ nípa King Saul of Israel ni? Ṣẹ́yìn fún ara yín mọ tó ṣẹlẹ̀ sí Nebuchadnezzar of Babylon ni? Ṣé ṣe ìsì débẹ̀ kẹ́ mọ tó ṣẹlẹ̀ ní Red Sea láàrin ọmọ Israeli àti àwọn ọmọ Egypt ni? Àbọ̀ ẹmukú mẹ́kọ̀ọ́ débẹ̀ tí agbárí yín ti shut down ni? Ṣé kò lóòsì lẹ́mọ́nì àbí tramadol tẹ́ ẹ̀ rántí pé Àyítọ́fẹ̀ tó ń fún ọba David ní ìmọ̀ràn, àdúrà kan ló wèsì ẹ̀, kò tí ẹ̀ wèsì ẹ̀ fún ara ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ wèsì ara ẹ̀. Bàbá Tinubu mọ̀ ń pàrokò fún yín nítorí ìwé Ezekiel tó wà nínú ìwé mímọ́. Ó sọ fún mi pé ọmọ mi ò, tó bá rí ẹni tí ò ṣe dáadáa má gbẹnu rọ o, má ní kó kàn ẹ́ o, má ní kí n ṣọmọ Èkó o, má ní kí n ṣọmọ Yorùbá o, pé kó sọ fún, bí a tó bá sọ fún, bí a gbọ́ ayíwà padà. Tó bá sọ fún pé n tó ń ṣe yìí ò dá kó ṣíwọ́, tó bá ṣíwọ́ ó ti jèrè brọ́dà ẹ̀, ó ti jèrè ẹ̀mí onítọ̀hún. Ó ní ṣùgbọ́n tó bá rí èèyàn tó ń ṣe búburú tó ní kankan mi, kò ń ṣọmọ Ṣàlèkó, kò ń ṣọmọ Odùduwà, Oǹdó ló ti wá, Èkìtì ló ti ṣàn, Ọlọ́run ní tóun bá dájọ́ fónítọ̀hún òun á padà wá béèrè jẹ lọ́wọ́ mi. Ìyẹn ló mú mi kí n tí mo ń pariwo ṣẹ́yìn tí mo ń fẹ́ fún, torí Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún mi about 15 years ago. Tó ní kí n kọ lẹ́tà sáwọn èèyàn kan tí mo ní Ọlọ́run èwo ló kàn mí, ṣe bá gbàlagbà ni wọ́n, sórí wọn ò pé ni. Ọlọ́run má ṣe, Ọlọ́run bá mú mi lọ sẹ́ẹ̀sì kíẹ̀lì kí lọ́ọ̀kà àtìgbà yẹn tí n bá rí ní tí ò dá mọ́ sọ o lè má láìkì mi, o lè má gbọ́ o, kò sí tó kàn mí, ṣùgbọ́n màá sọ ní tó bá fẹ́ kó fi ṣe. Nítorí náà bàbá olódù ọdẹ, bàbá Tinubu o, bàbá T-Pain, bàbá Fọláṣadé Òjó, bàbá Ṣèyí Odúmẹ́gun Ojúkú allegedly supposedly probably, bàbá Zainab, bàbá Abibat, bàbá Ọláyínká, mo máa ń pàrokò fún yín. Ẹ tó bí mi lọ́mọ, in 2 weeks time, bàbá Tinubu, èmi náà máa 70, so ẹ lè bí mi lọ́mọ. Ṣé bí 74 nìyẹn? Ẹ lè bí mi lọ́mọ náà. Abẹ́ sì gbàgbé ni pé ẹ lọ́mọ 64 àtọdún mẹ́sàn-án lẹ́tí ń páyé obìnrin. Torí náà ẹ lè at 74 yín ẹ lè bí ọmọ 64. Ẹ lè bẹ́ mi náà, ó lè jẹ́ 2 year old. Ẹ ti ń bóbìnrin láṣepọ̀, ẹ ti kàwá kó pònú pé à lọ́pọlọ lórí. Tẹ bá tẹ ń fi kó gbóró ejò tẹ fi ń ṣáwa jẹ, ìyẹn mí ìpọpọlọ wa
kò ṣiṣẹ́ mọ́. Bàbá Tinubu o, mo tún pè yín lẹ́ẹ̀kan sí ọmọ olódò orin olódò dẹ èkúté bọ́dí lọ́nà èmi ni mo ń pè yín o. Ọmọwùnmí Abíọ́dún Àmọ̀kẹ́, ọmọ Jàrin àti Bíṣọ̀mù Mọ́lákẹ́, ọmọ Ibrahim Adéyẹmí Àkànní dísù tó wá láti ìsàlẹ̀ Èkó, ilé Elétí Òdìgbò, Bájúláyé compound. Èmi ni mo ń pè yín o bàbá Tinubu. Ibẹ̀ ẹ̀ ń fi Ọlọ́run ṣeré, ẹ̀ ń ti ọwọ́ bojú ẹ̀yin Ọlọ́run. Èmi wá sọ fún yín pé mo mọ Ọlọ́run débì kan. Ó wà yín dẹni o. He's a long suffering God. Ó ti fún yín ní okùn kó fi fà yín mọ́ra. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá lo okùn yẹn bàbá Tinubu, okùn yẹn lọ́lọ́run máa fi hàǹgé yẹn. Amúléyìn lọ́wọ́ yín fún ara yín lè máa hàǹgàrà yín. Bí kí ló ń porúkọ bàbá Germany Adolf Hitler ó pokùnso náà ni ó para ẹ̀ ní o. Àyí tó fẹ́ ní para ẹ̀ ní nígbà tó kọjá tó kọ̀dí àìmọ̀ṣe sí Ọlọ́run. Bàbá Tinubu ẹ̀ ń kọ̀dí àìmọ̀ṣe sí Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ń fún yín time orí àpèrè tẹ́wà yẹn. Do you think you deserve it? Tó bá jẹ́ ọmọ Nàìjà gan ni yín, ẹ jẹ́ kí n dárúkọ ọmọ Nàìjà 50 fún yín. Ẹ lè jẹ́ 51. Tábàlà àárẹ̀ èèyàn nínú ọmọ Yorùbá àmú 20,000 kó tó kàn yín torí olórí burúkú multiply by olùṣèyàn ní. Ṣùgbọ́n bó ṣe wọ́n lọ́hùn ló ń sọ láì. A gbọ́ mọ́tálíkà jáde kó nu kòtò a gbé lọ sí palace. Ó gbé Joseph kó nu prison ó gbé dé number 2 ní Egypt. So ó lè gbé ẹni bàgà kó nu any situation kó sọ di alágbára olówó ọlọ́lá. Bàbá Tinubu ń tó ṣẹlẹ̀ sí nìyẹn ẹ rà àánú gbà. Ẹ wá rò pé acumen yín sense yín intelligence ló lẹ́ni tí torílẹ̀-èdè ti polúṣo. Tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ máa ṣe ẹ fẹ́ reinvent the wheel. Tí help wà lọ́wọ́ Japan ọwọ́ South Korea ẹ tiẹ̀ lọ bá North Korea gan á dìde. Kẹ́pẹ́ Russia á dìde. Kẹ́pẹ́ Canada even though Canada ti sọ pé Boko Haram party nìyí terrorist party nìyí wọ́n tẹ́tí ẹ̀ pé kẹ́ sọ fún pé McCann Prime Minister of Canada wàá gbà mí lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí o wọ́n ti fẹ́ pa àwọn èèyàn yìí kẹwọ́ ohun tó máa wí àwa tá àjọba ó dá wa lóhùn o. Russia mọ̀ pé mi ò kì í ṣe gọ́vnà mi kì í ṣe sínétọ̀ ó dẹ̀ méjì tó reply Yorùbá Global 1000 ó dá wa lóhùn. Wọ́n dẹ̀ mọ̀ pé ó ti lọ wo profile mi ó mọ̀ pé mo kàwé l'Amẹ́ríkà so bloody what we have over 3 million Nigerians tó kàwé. But Russia dá wa lóhùn ó dorí èkejì tó dá wa lóhùn a tún ti gbé lẹ́tà kẹta bá a ṣe ń kọ note verbal lọ sí United Nations pé àwọn United Nations gan wọ́n ti wà compromise àmọye owó tó dà sí Ukraine but wọn ò fẹ́ wá help wa torí pé àwa làwọn náà ń jẹ. Àwa ní ATM wọn bàbá Tinubu tẹ́ bá ní intelligence agent àwọn DSS yín àwọn tẹ́ bá pè wọ́n ó yẹ kán sọ fún yín pé ọ̀fẹ́ lẹ̀ ń fún Britain lépo epo tẹ́ ń fún Britain àwọn ọmọ south ló ń jìyà ẹ̀ túlù wọn ṣe wọn ò lè fíṣì wọn ò lè fáàmù kò sọ hospital fún wọn ẹ ti pollute land wọn ẹ wá torí pé yìí náà ní 17 oil wells bàbá Tinubu epo mélòó ni bàbá ńlá bàbá yín dírìlì tẹ ní 17 oil wells tí kì í dẹ̀ sórí ilẹ̀ bàbá ńlá bàbá yín ló ti ń jáde àwọn tó ń jáde ń bẹ̀ ẹ̀ ń pa wọ́n lẹ́kún ẹ wá ní kí òṣì àti ẹkún kó má wọnú ilé yín irọ́ lẹ pa. How many south indigenous of south ló ń gbádùn epo tí Ọlọ́run fún orí ilẹ̀ wọn
kì í ṣe yẹn nìkan o àwọn olórí burúkú gómìnà bíi Ayédatiwa David Ayédatiwa ìwọ fẹ́ gbé fertilizer tó wà ní Ondo lébà Mohammed lọ́wọ́ àti Ibrahim Waziri ọwọ́ tẹ́bà wàzàrà tó péré ṣẹ́ni pé olórí burúkú wà náà ọmọ Yorùbá náà ṣẹ́ni pé ọmọ àlè gidi wà náà ọmọ Yorùbá wa náà à ń pariwo Fúlàní agbésùnmọ̀mí Boko Haram ISWAP Meyati Allah Lakurawasi Memunot Memudu Uruwuru à ń pariwo gbogbo wọn ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ògidì àwọn Yorùbá wa gan lọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ìgbò ní epo tó ń discover ní south wọ́n pe máàlù kan olórí burúkú ẹ̀ olóhùn dání edet òun ló ní OPL 245 OPL 245 òun ni torí pé nígbà yẹn ó jẹ́ mínísítà ohun tó wọ́ ti 9 point something billion máàlù yìí san 1.3 billion ó ti jèrè over 7.7 billion tó belong to àwọn ará south ó pèrè lẹ́dẹ̀tì Dani ẹ̀dẹ̀tì ọmọ Ìgbò ni o ọmọ Akwa Ibom ni o ṣùgbọ́n òun nìkan ó make over 7 billion mo ń bára bọ ẹ lọ́gùn ìyá yín torí mi ní pé wọ́n ní ìyá mi ìyá yín Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà àwọn náà gba oil well o Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà kìrìsìtẹ́nì oil well tí Babangida gbé fún yín nígbà tá à ń ṣe mistress ìyàwó ẹ̀ ṣe ní engineering technical expertise ni ẹ sọ fún mi nítorí l'Amẹ́ríkà gan tó bá máa fún yàn oil well ẹ gbọ́dọ̀ ní àwọn expertise kan so mistress màlẹ́ jẹ́ nígbà tí Babangida tó gbé oil well fún yín ṣé nítorí pé ẹ jẹ́ sí mistress ni àbí Babangida rá sí yín lábẹ́ bẹ́ẹ̀ ni mo sọ Mrs. Alákìjà ẹ wá di billionaire wọ́n lẹ́yìn ni the Yoruba or the African richest woman on people's properties resources ẹ ti tẹ orí mi ò mọyì èèyàn tó wà ní south by population gbogbo nǹkan ni wọ́n ti gbà lọ́wọ́ wọn ẹ̀yin wá ń ṣaranídìí ẹ tiẹ̀ tún ṣaranídìí tán ẹ ń fi àwọn ọmọ yín kọ́ máa lọ fẹ́ wọn ní Iran àwọn tó ń bọ̀ apá yín àwọn tó ń supply Boko Haram lọ́bẹ̀ àdá AK-47 wọ́n máa tó délé yín gbogbo yín tẹ́ gba bọ̀dì fún wa Boko Haram máa yà nílé yín ISWAP máa yọjú sí yín Meyati Allah máa wálé yín wá ó máa wá jẹ breakfast lunch and dinner èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tán bá fẹ́ wá èṣù á stay wọn in the spirit pé o tí ì lọ sílé lágbájá o máa lọ sílé tàmọ̀dù o gbàgbé pé òun ló gba oil well ní south o gbàgbé pé òun ló gba oil well ní eastern Nigeria Mrs. Alákìjà wọ́n lẹ́yìn náà ẹ̀yin náà ẹgbà oil well èló lẹ́sàn oil well tó wọ́ ti 10 billion only 1.3 billion lẹ́sàn as what as certificate or as what ẹ̀yin wá ń ra Cadillac ṣẹ́yìn lọ́nà ẹni fanfare wọ́n lè sọ 1 point something as your license fee Mrs. Alákìjà àánú yín ṣe mí bí a guilty conscience yín ló ní kẹ́ lọ kọ́ hospital sí sọ́ọ̀ṣun ṣe bẹ́ẹ̀ tó bá jẹun kánú ló lè afford hospital tó kọ́ sílẹ̀ àbọ̀fẹ̀lẹ̀ kọ́ ni
ṣọ́ọ̀fẹ́ ni kọ́ máa lọ síbẹ̀ kọ́ máa lọ gba ìwòsàn àbí another way tẹ́tí máa fi Ghana mọ́ dọ́là mọ́ náírà gbogbo ilẹ̀ máa bọ́ lọ́hùn lẹ́sẹ̀ ìgbèjì. Mrs. Elekeji àwọn ní kírísítẹ́nì lẹ́yìn tẹ́ bá ní ìpáyà àti ìbẹ̀rù Ọlọ́run gbogbo ń tẹ́ ń ṣe lórí ilẹ̀ Nàìjíríà tẹ́ rò pé èèyàn kan ò lè mú yín. Mo sọ fún yín lẹ́yìn bí Ọlọ́run ṣe wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ ẹ máa lùgbàdì Ọlọ́run. Mrs. richest woman kò dẹ̀ sí kankan nínú yín. Àtẹ̀yìn ni o àti Babangida yín ni o àti Mr. Tipe ni yín ni o àtọ́básanjọ́ ni o àti Fáyọ̀ṣe ni o àti bàbá fẹ́ Babalọ́lá ní gbogbo yín mọ́ra yín tẹ́tí compromise tẹ́tí wà complicit tẹ́tí jẹ́ accessory before and after gbogbo yánkanyánni tó ń lọ lórí ilẹ̀ Nàìjíríà. Èmi Mowunmi pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àti àánú àwọn èèyàn mi ẹ máa lùgbàdì Ọlọ́run o ẹ máa bá Ọlọ́run ní ẹsẹ̀ ìgbèjì. Èmi ni mo sọ bẹ́ẹ̀ mi ò ní agbára but mo ka ìwé mímọ́ ó jẹ́ kó yé mi pé ojoojúmọ́ ni Ọlọ́run bínú sí ẹ̀yin ìkẹyìn aṣebi. Kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tó kò sí bẹ́ẹ̀ ṣe lè lẹ́ lọ́lá tó kò sí bẹ́ẹ̀ ṣe lè lẹ́ lọ́pọ̀ ẹyẹ nípò ẹ lówó ẹ nífẹ̀mù tó Ọlọ́run máa checkmate ni. Tí ẹ bá wá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kì í ṣe ẹ̀yin nìkan lẹ́ máa jẹ ìyà yẹn. Àwọn ọmọ yín àti àwọn ọmọdọ́mọ yín àwọn àtúbọ̀tún yín wọ́n á bá Ọlọ́run ní ẹsẹ̀ ìgbèjì àfi tẹ́ bá lọ tẹ́ lọ túbá. Èmi ò lágbára tí mo lè fi ṣe gbọ́gbọ́ fún yín torí tí bá ní agbára bí Elijah máa ṣe pìtìpìtì méje. Ọlọ́run gan sọ bẹ́ẹ̀. Tẹ́tọ̀ ń bá fún ẹ ní agbára Elijah wo ọmọdé ìwà ṣìlò tó bínú bá ṣe bí ẹnu ṣe máa lò. Tọ́lọ́run bá fún mi lágbára Elisha máa fọ́ gbogbo yín lójú kalẹ̀ ni ẹ ń lajú gbogbo ń tẹ́ jí ẹ ní rí ẹ ní wọn but you won't see them. Lọ́tọ́ Ọlọ́run fún mi lágbára nítorí ó mọ ohun tí mo lè ṣe. Ẹ regret ilé ayé yín. Wọ́n ń pa mẹ́jọ mẹ́sàn-án on a daily basis. Gbogbo yín wá gbẹ́nu dákẹ́ bẹ́ẹ̀ ni pé ọpọlọ yín ti dàrú. Bẹ́ẹ̀ ni pé wọ́n ti kó cerebrum yín lọ. Wọ́n ti kó sawdust, wọ́n ti kó mulch, wọ́n ti kó sí. Ẹ wá ń ṣe bí mùmùnà tù. Ẹ ń ṣe bí dìdìrín àtù. Ẹ wá ń ṣe bí amukun mẹ́kọ̀ọ́ tán ti gba sátidé lọ́wọ́ yín tán gbé Friday lẹ́yìn lọ́wọ́ wọ́n ní kẹ́ máa ṣe làlásó làlá o làlásó làlá o. Ẹ jẹ́ bótobòto ẹ̀yin tẹ́ jẹ́ ìsìlámù Jímọ̀ Ibrahim wàá ké yàsí kò ní yàgò lọ́nà fún un wàá ké kùrìsíyù alùkùmọ̀mọ́ ẹ lórí tàbátí ẹ̀dá ńkọ́ ilá fi kùrẹ́ṣì ńkọ́ gbogbo ẹ̀ lẹ́màkẹ́ Ọlọ́run ò ní dá yín lóhùn. Muhammed yín gan sọ fún yín pé ẹ ti ṣiṣẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́ wá jẹ́ kìrìsìtẹ́nì pásítọ̀ níyín ni o bíṣọ́ọ̀bù níyín ni póòpù níyín o ẹ di gbogbo ohun tí a bá fẹ́ di ẹ̀ lè di Ọlọ́run. Nínú ṣọ́ọ̀ṣì ní ìdájọ́ máa ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí the number one man in that place down to èyí tẹ́ ń ṣe àgàbàgebè tẹ́ ń polúṣọ ayé àwọn congregation members yín tẹ́lẹ̀ ń sin Ọlọ́run tẹ́ ń sin àwọn èèyàn láàyè tẹ́ ń pa bàsírà mọ́ wọn lára rẹ̀ tẹ́ ń wẹ̀sì gbésí ilé ayé wọn tọmọtọmọ ẹ máa bá Ọlọ́run lẹ́sẹ̀ ìgbèjì. Jésù lóhùn ń bọ̀ pẹ̀lú ìdájọ́ wọn láti wá sọ fún olúkálukú wa àtẹ̀mí náà mo wá sọ pé kí Ọlọ́run ọba alààyè kó fi ìwà mi dá mi ní ẹjọ́ bí màmá mi ṣe máa ń sọ nìyí èmi náà lè sọ Olúwa o yìí tí má ṣe tí ò ṣe dáadáa mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí bá bá tẹ̀yàn jẹ́
tí mò ń pa ọmọlàkejì mi lẹ́kún, Olúwa dá mi lẹ́jọ́ accordingly. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fún yín. Olúwa máa dá gbogbo yín lẹ́jọ́ according to the works of your hands. Ẹ sá lọ o, ẹ níbi tẹ́ fẹ́ sá lọ, níbo lẹ fẹ́ sá lọ. David sọ bẹ́ẹ̀. Ó ní tóun bá wà nínú agbami omi nísàlẹ̀ omi, ó ní Ọlọ́run orí wọn. Tóun bá wà nínú òkùnkùn ìmọ́lẹ̀ ni ẹ ò ti rí wọn. Níbo lòun fẹ́ lọ tó rí wọn Ọlọ́run? Mo wá ń sọ fún yín pé tẹ́ bá fẹ́ kẹ́ sá pamọ́ sínú ẹ̀jẹ̀, kẹ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀, kẹ́ mú ẹ̀jẹ̀, igbóbikíbi tó bá wù yín kẹ́ sá pamọ́ sí, kedere lọ́lọ́run. Ihò lẹ́wà, ihò lẹ́wà. Ọlọ́run sọ lórí ìwé ẹ̀. Ó lẹ́yìn tẹ́ rò pé lówó ẹ lọ́lá, ó lẹ́ẹ̀ ní nǹkan kan. Ó lójú yín ti fọ́, etí yín ti di. Ó wá yà mí lẹ́nu nígbà tọ́lọ́run sọ pé ihò lẹ́wà. Bí ẹ kí n bá yín wá nínú passage tó wà. Ọlọ́run ní ihò lẹ́wà. I was surprised pé Ọlọ́run bàbá rìgá lọ́ndà yìí. Ọlọ́run nínú ihò lẹ́wà o. Ihò. Mo fẹ́ bèrè lọ́wọ́ Google pé níbo ni passage yìí wà torí mo ti gbàgbé. Mo ti gbàgbé o. Mo ti gbàgbé o ẹ̀yin èèyàn mi. Ẹ gbàdúrà kí n máa rántí nǹkan. Mo ti gbàgbé ẹ̀yin ará mi, ṣùgbọ́n Ọlọ́run á rán mi létí. Ṣé mo sọ? Òun ni yóò ẹ̀yin ará mi. Nínú ìwé Ezekiel orí 16 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 19. Ọlọ́run ní ihò lẹ́wà. Ó tún sọ o lórí Ezekiel orí 23 ẹsẹ̀ 19. Ezekiel chapter 23 verse 29. Ọlọ́run sọ káàkiri inú Bíbélì. Ó sọ ní Nahum orí 3 ẹsẹ̀ 5. Ìgbé ihò lẹ́wà. Ẹ̀yin aṣebi, Olúwa ti tú yín sí ihò, ti já yín sí nothing. Tẹ́ rò pé lówó ẹ lọ́lá, Ọlọ́run lójú yín ti fọ́ sí àwọn onítẹ̀ bá jẹ́ pé rí nǹkan tó ń rí ni. Ó lé kí yín gan ti di ẹ̀gbọ́rọ̀ tó ń bá yín sọ. Ó ní ihò lẹ́wà, ihò ọmọlúàbí. I am surprised that God says you are naked, even though ẹ wọ bàbá rìgá, ẹ dé fìlà. Ọlọ́run ní ihò ọmọlúàbí lẹ́wà. Shame on you. Ẹ wà naked ẹ mọ̀. Mo rántí pé Adam àti Eve nígbà tó ń jẹ èso tí ò yẹ kán jẹ, wọ́n mọ̀ pé àwọn wà ní òwò. Wọ́n mọ̀ pé àwọn wà ní òwò. Wọ́n fi ewé bo ibi àṣírí wọn. Ẹ̀yin wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Ẹ̀ ń jọ ń pọ̀ àwọn ojúlówó ọmọ yín. Ẹ̀ ń jíwó. Ẹ̀ ń kó pamọ́. Bọ̀tẹ̀ ń jẹ́ kí ìyà máa jẹ àwọn ọmọ aláìní. Torí pé ẹ̀yin ẹ lówó, ẹ lágbára, ẹ lọ́rọ̀, ẹ ní connection. Ọlọ́run máa di gbogbo ẹ̀ ní o. Nǹkan tí mi nǹkan ṣe máa ń dùn ni pé tẹ́ bá gbọ́gọ́rùn ọdún láyé, ẹ máa lọ empty handed ni. Mo máa ń kọrin kan, mo máa ní I will not leave this place empty handed, Lord. I refuse to leave this place empty handed, Lord. Let God be magnified. Let the Holy Spirit glorify. I will not leave this place empty handed, Lord. Èmi ò ní kúrò nínú ayé yìí empty handed, nítorí pé mò ń gbé ògo Ọlọ́run. Gbogbo ibi tí mo bá wà, mò ń yin orúkọ Ọlọ́run, mò ń gbéga ibi tí mo bá wà. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ rò pé lówó ẹ lọ́lá, you are taking nothing with you. Even gbogbo owó tẹ́ jí kó tẹ́ kó pamọ́,
ó ti dà kísẹ̀ ẹlẹ́gbin gbogbo ẹ̀ lẹ́ máa dà sílẹ̀ àwọn ọmọ ọlọ́run ló máa ná ẹ̀yin lọ́jọ́ kù ìdájọ́ ọlọ́run bọ́ ó ti dé tán ó ti wà lẹ́nu ọ̀nà ìní inú yín o ó máa tó wọnú ilé yín tó máa jókòó ẹ sáàbọ̀ ẹ̀ ní jollof rice ẹ fi rẹ̀ ní màtínì sí ajẹ́ ayó amú bámbám ló máa yó tó bá dọ̀jọ̀ góòlù a ṣiṣẹ́ tán náà wọn ẹ máa kàn dín nídìí yọ̀ ẹ máa dùn ẹ ní dùn bẹ̀ gbogbo yín lọ́wọ́lọ́wọ́ èyí tó gba ọ́ìlì tí ò belong to ilé bàbá ńlá bàbá ẹ̀ tẹ̀ wá ń jókòó lé wa lórí even Ṣèyí Tinubu wọn lọ sí Burkina Faso òun lọ máìnì góòlù wọn ṣé lè bàbá ńlá bàbá ẹ̀ tún dé Burkina Faso ẹ ṣáà ń lo agbára yìí ṣá Ibrahim Traoré ó máa tó sùwẹ̀ sí International Criminal Court ẹlẹ́wọ̀n bíi ti bàbá ẹ̀ ló fẹ́ yà ó lè ọ̀kánjúwà ó ti ra ilé ní London 11 million pounds ó gbágo 340 million naira sọ́wọ́ bàbá ẹ̀ ti fi gbogbo owó wa ó ti fi ń ṣọ ọmọkọ ó ti fi ń ṣọmọ àlè ebi wá ń pa àwọn èèyàn àwọn ọmọ Yorùbá ń tọrọ báárà wọ́n fẹ́ sọ wá di àlmájìrí àwọn ọmọ oníbáárà tó ti gbáyé Yorùbá ilẹ̀ Yorùbá kan ẹ wá ní àwọn ẹlẹ́fẹ́ ká máa bá ṣe káwọn Fúlàní máa bá àwọn ìyá wa sùn nínú oko kó máa gé owó ọmọ ọdún 12 nítorí pé kò fẹ́ wọn ẹ láwọn yìí lẹ́fẹ́ bá ṣe bàbá Tinubu bí bá ń bi ní kàṣà ìbínú àwọn alálẹ̀ máa bí yín go and write it down mo ń pàrokò fún yín lẹ́ni lánàá lọ́la ẹni ẹjọ́ wẹ́wẹ́ mi ti pọ̀jù kí n lọ sit down bàbá Tinubu agogo ni mí kò sẹ́ni tó lè dúró ìlú mi lẹ́nu àfi tọ́lọ̀ bá ní ọmọ mi ò ti ṣe tiẹ̀ lẹ́nu dákẹ́ bọ̀ pé ẹ máa lọ láláì jẹgba bàbá Tinubu mo nírọ́ ni ẹ ti kó ẹsẹ̀ òsì méjì lọ sí London ń tẹ lọ sáìn ní London bàbá Tinubu ẹ jẹ́ kí n kà á fún yín ẹ̀yin ti jí 22 billion bàbá Ọbásanjọ́ jí $18 billion Fáyọ̀ṣe 5.6 billion Àpábíò wọ́n ní wọn náà ti jí 1 trillion Wike ńkọ́ olè kan náà àti wọ́n àti dishonourable Ebere ṣìyàwó ẹ̀ bàbá Ganduje ńkọ́ bàbá Galadima ńkọ́ Kyari ńkọ́ then ẹ̀yin 25 ọmọ Nàìjíríà tẹ jí $92 billion tẹ bá gba pópó ẹ̀ pọ̀ tẹ ṣe arithmetic tẹ ẹ̀ bá dẹ̀ ní àápè bàbá Adébóyè fún yín PhD in mathematics ni àbá yín àdìẹ ọlọ́pọlọ ni wọ́n owó tẹ́lẹ̀ lọ sáyìn tẹ kó bí èèyàn ogún lọ tẹ tún wẹ̀sì owó wa ẹ fẹ́ lọ dáhìn pẹ̀lú ọmọ ìyá Elizabeth tó sokùn mọ́ yín lọ́rùn tó fàdé Fúlàní lọ́wọ́ alẹ́ ìnírò rẹ̀ yẹn ọmọ Yorùbá yìí amukú mẹ́kọ ló pọ̀ jù nù wa amukú mẹ́kọ dìdìrín àtù mùmú náà tù mèmú náà go on song ní some of you ẹ kàn gbóyè lórí ni ẹ̀yin náà ni PhD ẹ̀yin ni fellow ẹ̀yin ni professor but you have no wisdom tẹ́ bá ní wisdom it's not operational in your life ẹ kó information sagbárí ẹ̀ mọ́ lò àwọn ọmọ tí ò lè fìdí ìgò kọ̀wé àwọn ọmọ Fúlàní tá à ń gbà lọ́mọ ọ̀dọ̀ tá à ń fi ṣe mẹ́gáàdì tó ń kọmi fún wa wọ́n di master killer wọ́n ń ṣe gbàsgbòs wọ́n ń ṣe fọlọ́wọ́ wọ́n ń ṣe fún tálíkà ó máa tó kàn yín o ìbò sí ará àdúgbò ẹ bá mi sọ fún wọn pé ogun tó jẹ ará Ìwó ó ń bọ̀ abá ara ẹ jẹ́ o àwọn ọmọ tálíkà tẹ́ ń jẹ́ kọ́ pa ẹ̀yin olówó ẹ̀rí wọ̀nyí ẹ̀yin sínétọ̀ ó máa lẹ́tìkẹ́
ẹ̀yin lọ́balọ́ba ń kọ́ ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ lórí àpèrè ní òní bú yín o ṣùgbọ́n ti ṣe àwọn alálẹ̀ o àwọn baba ńlá baba yín àwọn ló máa dọ́jọ́ fẹ́yìn wọ́n ti ń gbé yín jáde wọ́n ń fi òkúta fọ́ orí yín ṣé bó ṣe yẹ kó rí nìyẹn mo bá wọ́n ní tọmọdé ò bá bàtàn á bá àrọ́bá wọ́n ní àrọ́bá gbogbo ní baba ńlá baba àtọ̀ èmi bá àrọ́bá ní baba pẹ̀lú baba mi pé wọn ò bí aláya anybody re kó fi owó òsì kó fi kẹ́tẹ́kẹ́tẹ́ wá dóyè ẹ̀ nígbà tó jẹ́ pé ẹṣin òun ló fi dóyè àyè tẹ́ ẹ bá na ọmọ ẹ̀ lásán ẹrú gí oyin fúlàní àwa bá dán nọ́sẹ̀nsì tó ń bá yín dánwò torí pé ọmọ àlè wà ní ẹ ti compromise ẹ ti collude ẹ ti wà complicit you are accessory before and after the fact accessory nìyí o bí ẹ̀ṣẹ̀ àwọn satanic agent tó ń pera wọn ní SAN satanic agent for Nigeria àwọn wọn ní kí wọ́n pollution àwọn ọmọ wọn wọ́n máa pariwo gbogbo àwọn SAN ta ní lẹ́kọ̀ọ́ ta ní lẹ́kìtì ta ní lóńdó ta ní lóògùn state tí tó mọ̀ pé amalgamation of 1914 ó ti expire ó ti ṣìdí ó ti ń rùn látọdún 12 ọdún 13 tó ti ń lọ ọdún 13 la tó máa mú ní January next year gbogbo yín wá ganu kalẹ̀ bí kwam one inú yín dùn ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ọ̀gẹ̀dẹ̀ yìí ti rà ó ti ṣìdí ó ń rùn ẹ ló ń pọ́n Fúlàní á fi ayé yín awọ agbárí yín lẹ̀ awọ agé aṣa yín sí wẹ́wẹ́ á fi ṣe tìǹkó bí a tó bá ti jẹ too many tìǹkó á sọ yín di barbecue á fata wọn máa ta ọta gógó àtàlùbọ́sà wọn fi sí nítorí ní tẹ́ ǹjẹ́ kan fi wá ṣe nìyẹn ó ń bọ̀ lọ́dọ̀ yín ó ní màkànmákàn lóye nǹkan ó máa tó kàn yín kọ̀ọ̀ràn yín kàn àwọn ẹbí yín kàn àwọn ọmọ yín àtìyàwó yín ohun tó ń tẹ́ fi ń gbé ikú wá bá wa ikú ọlọ́run máa ń lo ìjàkú yẹn padà sí mi ẹ lọ kọ́lẹ̀ mi ò ṣépè fún yín it is what is called the retribution of justice it is the law of karma ọlọ́run kì í ṣalábòsí ọlọ́run kì í ṣọmọ ènìyàn tó máa sọ nǹkan kan tó máa ṣẹ́ ó ní ojoojúmọ́ lòun bínú sí ẹ̀yin aṣebi bàbá Tinubu ẹ̀ mọ̀ pé bí lẹ́yìn ṣe fún wa wọn ò sọ fún yín táwọn ọmọ Yorùbá ò bá tiẹ̀ tá bá sọ pé àlọ́gbọ́n lórí mọ́ àwọn overseas tó ń sọ fún yín pé on your watch wọ́n máa sùn yín fún genocide on your watch bàbá Tinubu over 100,000 ti kú on your watch bàbá Tinubu wọ́n ń lọ sọ́dọ̀ àwọn army wọ́n ń pa wọ́n ń kó ìbọn wọn ẹ wá ní olórí ni mo tún sọ bàbá Tinubu olórí burúkú orí yín ò dá orí yín ò dá lọ́rùn yín o bẹ́ẹ̀ tí ẹ̀ jí tẹ bá jẹ́ elections yẹn ìgbà yẹn gan ló yẹ kẹ́ débẹ̀ kẹ́ lọ ṣe pìtìpìtì kẹ́ disappoint àwọn èèyàn ẹ ti prove àwọn èèyàn right o pé you are incompetent you are very incompetent ẹ tún wá rẹ̀ tó fẹ́ ràn yín lọ́wọ́ tó wá láti ibi tó ti wá ẹ ń bribe àwọn lobbyist £59 million or dollars pé kí Tinubu kó má wà ẹlẹ́yà yín ló máa jẹ yìí tó ju bàbá Tinubu Fúlàní á fi ipa wẹ́dẹ́wẹ́dẹ́ wọ́n á gbórí ẹ̀yìn gan wọ́n á gbé bọ́ọ̀lẹ̀ tí nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ so ẹ sọ fáwọn babaláwo yín tó wà ní Sokoto kọ́ kúrò ní Sokoto kó lọ sí Zamfara àwọn oníṣègùn yín tó wà ní Calabar kán lọ sí Nnewi àwọn àfáà yín tó wà lájẹgúnlẹ̀ kán gba Gégé lọ ẹ máa jẹ bótóbótó ní ọmọ yìnbọn nínú ìyà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo tó bá wù yín kẹ́ máa ṣe ẹ̀yin ará mi ẹ bá mi sọ fún bàbá Tinubu pé owó tó lọ gbà ní London yẹn bàbá Tinubu ti pín already bàbá Tinubu ti gba probably 60 to 70% á pín yòókù fáwọn ọmọ àlè tó ń tẹ̀lé lẹ́yìn tó ń kìí sí àsìwọ̀n àwọn Wike àwọn Àpábíò Gbàjàbí àmọ́ràn bí àmúlè àwọn Sanwó-Olú Sanwó-Okú kò tí ẹ̀ ní fún Sanwó-Olú ló tún máa fún lówó
tó máa pín káàkiri bàbá oníkòmọkòtò ajẹ lójú onílé jẹ lójú àlejò. Bàbá Tinubu Ọlọ́run adájọ́ fún yín o. Àwa ò lágbára but máa sọ fún yín pé Ọlọ́run adájọ́ òun ló ń dájọ́ àfẹ̀yìn pẹ́ran. Òun là rí ìró àlá alápá kábíkábí alágbádá aná Ọlọ́run wa rí jàmásà arógun má ṣọ̀lẹ. Ti rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.